Ọba Ẹniìtàn Adéyẹyè Ògúnwùsì pa àṣẹ fáwọn ọlọ́jà pé kò gbọdọ̀ sí ọ̀rọ̀ ẹlẹ́gbẹ́jẹgbẹ́ mọ́ láàrin àwọn ọlọ́jà ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ọọ̀ni sọ wípé èmi ni ẹgbẹ́ aláta, ẹgbẹ́ elépo, ẹgbẹ́ onírú, ẹgbẹ́ eléso tí wọ́n ń ṣe láwọn ọjà gbogbo kó lọ rodò kó lọ mọmi, kí kẹ́kẹ́ pa mọ́ arìrè lẹ́nu, kó má sí ẹgbẹ́ kankan mọ́ nínú ọjà, kí kálukú ṣòwò ẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀, kí kálukú gbájúmọ́ ọjà tí wọ́n wá tà nínú ọjà. Bàbálọ́jà Ifẹ̀ Ọlájíire Akínwándé ṣàlàyé pé ìgbésẹ̀ yìí wáyé lójúnà àti lè fòpin sí ìnira tí àwọn ẹlẹ́gbẹ́jẹgbẹ́ mú báwọn ọlọ́jà nípasẹ̀ èyí tó mú kí ọ̀wọ́n gógó kọlu ọjà ló fà á tí Ọọ̀ni Adéyẹyè ṣe pàṣẹ pé kò gbọdọ̀ sí àwọn ẹgbẹ́ náà mọ́. Ní orúkọ kábíyèsí ọba Adéyẹyè Ẹniìtàn Ògúnwùsì Ọ̀jẹ́jẹ́ ẹlẹ́ẹ̀kejì àti gbogbo àwọn ìjòyè mẹ́rìndínlógún tó ń bá Olúfẹ̀ gbìmọ̀ràn ni wọ́n ní kí àwọn bàbá lọ́jà àti ìyá lọ́jà kí wọ́n lọ jẹ́ iṣẹ́ ìfún gbogbo ọjà ní ilẹ̀ Ifẹ̀ àti ibi tí Ifẹ̀ dé dúró, wípé láti òní lọ gẹ́gẹ́ bí ìpàdé tí ibi tá a ti kúrò nísìn nínú pálásì, wọ́n ní àwọn ò fẹ́ ọ̀rọ̀ ẹlẹ́gbẹ́jẹgbẹ́ kan, bóyá ẹgbẹ́ onírẹ̀sì, ẹgbẹ́ aláta, elépo títí débi tó wù kó lè kéré mọ́, pé àwọn fọwọ́ fagilé láti òní lọ. Wọ́n ní ẹnikẹ́ni tó bá tún wá tún gbéra tó bá wá sọ pé òun gbé ẹgbẹ́ kan dìde pé ara àwọn ọmọ ẹgbẹ́ yẹn pé bóyá ẹnìkan ń tajà, bóyá ó fẹ́ ta ọjà tí yóò wù lóye tó fẹ́ tà á, tán wá mú gbogbo tí ìlú lè fẹ́ bá ti ṣe sí kó fara mọ́. Lẹ́yìn náà wípé ó dé èèwọ̀ láti òní lọ pé lẹ́yìn ìgbà tí ata ti wọ́n sẹ́yìn tó ti wá sílẹ̀, wọn ò gbọ́dọ̀ lé ata 500 naira mọ́, múrí márùn-ún àti àpò kan, ẹni tó bá wá fẹ́ rà ó lè kó papọ̀, àyàfẹ́ tó wá fẹ́ ra apẹ̀rẹ̀. Ó ṣàlàyé pé ìgbésẹ̀ yìí pọn dandan nítorí pé ara ni àwọn ará ìlú púpọ̀. Gẹ́gẹ́ bó ṣe wí, iṣẹ́ tí ọba Ọ̀nìrìṣà kábíyèsí ọba Adéyẹyè Ẹniìtàn Ògúnwùsì àti gbogbo àwọn ìgbìmọ̀ mẹ́rìndínlógún tó ń bá Olúfẹ̀ gbìmọ̀ràn pọ̀ fi rán wọn ni wípé kí wọ́n sọ fún gbogbo ọjà nílẹ̀ Ifẹ̀ àti agbègbè rẹ̀ pé àwọn kò gbọdọ̀ gbọ́ ọ̀rọ̀ tó jọ mọ́ ọ̀rọ̀ ẹlẹ́gbẹ́jẹgbẹ́ mọ́ ní gbogbo ọjà. Ìdí ni wípé nǹkan ti pakasọ nílé Ifẹ̀ àti agbègbè rẹ̀. Wọ́n wá pe gbogbo àwọn tí wọ́n jẹ́ aṣojú ọjà bíi bàbálọ́jà, ìyálọ́jà àti àwọn parakòyí ọjà pé kí wọ́n wá foríkorí fikùnlukùn lórí ọ̀nà àbáyọ láti dẹ́kun bí nǹkan ṣe ń wọ́n sí i lójoojúmọ́ ní agbègbè náà. Èyí ló fà á tí wọ́n fi gbìmọ̀ pọ̀ wípé kí wọ́n fi ọ̀rọ̀ ẹlẹ́gbẹ́jẹgbẹ́ tó ń wáyé láwọn ọjà sílẹ̀, pé kí wọ́n lọ sọ fún gbogbo àwọn ọlọ́jà, nítorí tí àwọn èèyàn bá gbé ọjà wá láti tà, àwọn ẹlẹ́gbẹ́jẹgbẹ́ kì í fún wọn láàyè láti ta ọjà wọn. Wọ́n á sọ wípé iye owó báyìí ni ẹgbẹ́ fi ẹnu kò sí láti máa tà á, tàbí kí wọ́n sọ wípé irú ẹni bẹ́ẹ̀ kò ṣe ẹgbẹ́, tí èyí sì ń fa ìnira fún aráàlú. Yàtọ̀ sí ìgbésẹ̀ yìí, ọba Ẹniìtàn tún yan àwọn èèyàn káàkiri ìletò àti ọpọ́n abúlé láti lọ wo ṣàkun bí àwọn nǹkan ṣe ń lọ sí láwọn ọjà, tí wọ́n sì rí wípé tilé Ifẹ̀ yìí ló pàpọ̀ jù. Wọ́n ní ẹ̀ṣẹ̀ kì í dédé ṣẹ́, ló fà á tí ọba Adéyẹyè Ògúnwùsì ṣe pàṣẹ wípé kí ó má ṣe sí ọ̀rọ̀ ẹlẹ́gbẹ́jẹgbẹ́ mọ́ láwọn ọjà, kí ó lọ dìrọ̀ mọ́ igi ìgbàgbé. Lọ́dún tó kọjá, nígbà tí àwọn olóko, àwọn àgbẹ̀ mú ayé nira fún àwọn ọlọ́jà, àwọn aṣojú ọba yìí ni wọ́n bá wọn sọ̀rọ̀ kó tó di wípé àwọn àgbẹ̀ náà juwọ́ okùn iye owó tí wọ́n ń gbé ọjà sílẹ̀ wálẹ̀, àti pàápàá ní àkókò tí ata wọ́n. Ní báyìí, ata tó kéré jùlọ kò gbọdọ̀ ju $200 lọ mọ́, gẹ́gẹ́ bí àbájáde ìgbésẹ̀ tí àwọn ìsọ̀ǹgbè ọba àti ọba Adéyẹyè gbé lórí ọ̀rọ̀ náà. Ṣùgbọ́n ọba Adéyẹyè Ògúnwùsì ti wá sọ wípé ẹnikẹ́ni tàbí èèyàn kéèyàn tó bá tàpá sí òfin àti àṣẹ yìí yóò fi ìlú sílẹ̀, ìyẹn ni wípé ìlú á kẹ̀yìn sí. Bákan náà ló mẹ́nubà pé ìgbésẹ̀ ti ń lọ lọ́wọ́ láti lè rí wípé ààbò tó péye wà fún àwọn àgbẹ̀ àti ọlọ́jà nílé Ifẹ̀. Top farm fruits, àwọn oúnjẹ tiwantiwa aṣara lóore.
Top Farm Foods ń ṣara lóore. Yam flour, ìyẹ̀fun iṣu gidi. Unripe plantain flour, èlùbọ́ ọ̀gẹ̀dẹ̀ àgbagbà. Beans flour, èrè gbẹrẹfun. Rice flour, ìrẹsì oníyẹ̀fun tá a fi ń ro túwó. Yellow pap, ògì pupa onígbẹrẹfun. Gàrí Ìjẹ̀bú tó kan dáadáa. Tó fi dórí smoked catfish, ẹja àrọ̀ gbígbẹ. Lábẹ́ ìmọ́tótó ni Top Farm ń ṣe gbogbo ẹ̀. Ó sì ṣe déédéé ibikíbi lágbàáyé. Ló níwọ̀n jí wọn 1 kg, 2 kg, 5 kg. Top Farm Foods wọ́n wuyì wọ́n gbayì. Tuntun tí òun tẹ NAFDAC lára wọn. Bẹ́ẹ̀ sì ni 100% natural la ṣe gbogbo ẹ̀ jáde. Láti ilé-iṣẹ́ Top Farm Foods tó kalẹ̀ sí Industrial Development Center IDC Ibeshi Road Ikorodu Lagos Nigeria. Àwọn alágbàtà jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà tó fi dórí àwọn African stores. Ilé ìtajà oúnjẹ ilẹ̀ wa lókè òkun. Ẹ pè 0706 216 6771 tàbí 0802 721 0222. Website www.tff.com.ng. Top Farm Foods. Think food. Think us. Yorùbá Gidi TV. Yorùbá Gidi TV òun ni kẹ́ ẹ máa wò nígbà gbogbo. Ẹ fojú yín ló ń jẹ níbi tẹ́ ẹ ti lè kọ́gbọ́n, níbi tẹ́ ẹ ti lè rí àwọn àṣà Yorùbá tó yanjú. Yorùbá Gidi TV òun ló mú ètò rere wálé ayé, níbi tẹ́ ẹ gbé fẹ́ kọ́gbọ́n, níbi tẹ́ ẹ gbé fẹ́ kọrin. Yorùbá Gidi TV òun ló ń pè yín kẹ́ ẹ máa wò nígbà gbogbo. Yorùbá Gidi TV. Ibi tá a ti ń fún yín láwọn nǹkan tẹ́ ẹ fẹ́, àwọn nǹkan tó ṣàǹfààní tó yẹ kẹ́ ẹ máa wò nígbà gbogbo, nígbàkigbà. Ìbẹ̀lẹ̀ wà yìí máa subscribe sí, subscribe tẹ subscribe sí. Yorùbá Gidi TV.